Alagbe more o. Bojú kan ni kí ló kàn lágbe ọ̀rọ̀ tí ò kàn mí kọ́ má dá sí lélẹ̀ mi ìgbàdé ọ̀kan òkìrùn ẹ̀dẹ́ fẹ́. Dájọ́ lé. Tó bá ń jọ wá lọ́wọ́, tó bá ń jọ wá lọ́wọ́. Alagbe more o. Igi gbígbẹ ló fi lórí tíá. Wá mi rí ẹ̀fìrẹ́ wá mi kan àyè ń bẹ nínú yàrá mi ẹ̀fìrẹ́ wá mi ẹ̀gbìrì ẹ̀fìrẹ́ wá mi rí ẹ̀fìrẹ́ wá mi kan ẹ̀fìrẹ́ wá mi rí ẹ̀fìrẹ́ wá mi kan àyè ń bẹ nínú yàrá mi ẹ̀fìrẹ́ wá mi rí. Ẹ̀gbọ́n náà 2 bedroom ni mo ní 1 room ni mo sùn o 2 bedroom ni mo ní 1 room ni mo sùn àyè ń bẹ nínú yàrá wa ẹ̀fìrẹ́ wá mi kan. Ẹ̀fìrẹ́ wá mi rí ẹ̀fìrẹ́ wá mi kan ẹ̀fìrẹ́ wá mi rí ẹ̀fìrẹ́ wá mi kan àyè ń bẹ nínú yàrá mi o ẹ̀fìrẹ́ wá mi kan. Ẹ jẹ́ kó wálé o. Ẹ jọ̀ọ́ Damilare kí ni problem rẹ? No, kí ni problem rẹ? Manager, a ní kó má bínú. Má sọ fún mi dákun, mi like rẹ. Mi like rẹ. Jọ̀jẹ́ kúndé, mi like rẹ. Kí n sọ fún mi like rẹ ọkọ̀, mi like rẹ rà. Ní o máa sọ fún ọ̀hún búwẹ́ òde bá ní òbẹ́ sọ fún ẹ̀ kọ́ má bínú. Irú kọ́ má bínú ṣe yà. Àwọn ọ̀rẹ́ ìjẹ́ sọ́fún wọn jí náà márùn-ún àbọ̀. Àwọn ọ̀rẹ́ ìjì mẹ́rin, àwọn ọ̀rẹ́ ìjì mẹ́ta àbọ̀. Wọ́ọ̀ṣẹ́ rẹ̀ bọ̀. Damilare kí ni problem rẹ Ọmọlágbé? No, sọ fún mi kí ni problem rẹ? Àwọn ọ̀rẹ́ ìjẹ́ sọ́fún bá dòṣà, àwọn adé Ferrari, Sogologo 1, àwọn ọ̀rẹ́ ìjẹ́ small doctor. Wọ́n pariwo sọ fún àwọn Jídé Ìbàdàn. Òṣùpá ní àwọn ọmọ bá díẹ̀ ní wọn gara tọ́kì gara so sọ fún get out of here I banned you all get out of here wọ́n wá jẹ́bẹ̀ ó jẹ́ bẹ̀rẹ̀ sí wọ́n dẹ̀ bọ́ sọ fún wọ́rọ̀gà ìjọsìn yẹn bẹ̀rẹ̀ sẹ́ mi like rẹ̀ as a manager I know my work Ade Ferrari I manage him Badosre I manage him Badosha I manage him ọmọ small doctor I manage him ìwọ rẹ̀ jẹ́ Ọmọlágbé if I manage you is there a problem there I don't like it. ní mo pẹ́ jí ni kẹ́ ẹ má bínú manager. ìwọ pẹ́ jí ìwọ pẹ́ jí ìwọ pẹ́ jí. Ti gbọ́ ẹjọ́ band ẹ má bínú. Manager ẹjọ́ gbẹ́jọ́ bá mi níjà kan ẹ kọrin o. Manager mo ti gbọ́ o ẹ darí o ẹ kọrin jọ. nígbèlè abadé báyìí. ẹ fi lè wá mi rà nǹkan ẹ kọ sọ́dọ̀ rẹ. alágbogbo kẹkẹkẹ kẹkẹrìkẹ kẹkẹkẹ kẹkẹrìkẹ. Manager ẹ jẹ́ kí sẹ̀kẹ̀ wáyé ná. ok. Ferrari ohun òkè ohun òkè. Alimọlẹ. Gbéra, ani gbéra, 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 ẹ̀sìn 1 gbéra, ẹ̀sìn 2 gbéra, ẹ̀sìn 3 gbéra, ẹ̀sìn 4 gbéra, lélẹ́lẹ́ o gbéra, ajá 1 gbéra, ajá 2 gbéra, lélẹ́lẹ́lẹ́ o gbéra, làlàlàlà o gbéra, lélẹ́lẹ́ o gbéra, ajá yìí ẹ̀sìn 1 gbéra, ẹ̀sìn 2 gbéra, ẹ̀sìn 4 gbéra. ẹ̀sìn 5 gbéra ajá 1 gbéra lélele o gbéra
Èmi ò mọ̀ bóyá fi ṣe mí ni mọ́níjà lọ́sàn tó lù rẹ̀ rà orin kíkọ́ níjà wọ́n á gbà lábà yìí. Mọ́níjà. Wo jẹ́ kí ẹ kó rí aláìsàn ọkọ̀ àkọ́kọ́ níbẹ̀. Damilare má jẹ́ kí n fún ọ tán kó gbọ́ sọ́fọ̀ oríire wa ńlẹ̀ rẹ̀ plane 74 èlé èkó tán orin tí pọ̀ jù Ọlọ́run kọ́ dídí yan kọ́ ti ń pè gift kó mo wọ gift follow the rims ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n bébí òní orin lọ́wọ́ Ọlọ́run tẹ́ ti bùkún rẹ̀ kò sì máa bùkún rẹ̀ rìn orin pọ̀ orin wa ńlẹ̀ 74 play. Mọ́níjà wo kọ́lọ́hún fi iṣẹ́ kẹta náà. Àṣẹ Bílíámínù. rẹ̀ náà etí odò. Àwọn bàbá àbèjì. Orin mélòó ní kọ títí lè lóyìnbó? Kí ló lóyìnbó? Adé oníyàn wa má jẹ́ kí n pọ̀ tán. Má jẹ́ kí n pọ̀ kó sọ́mọ tó níyàn. Èmi ò mọ̀. Ọlọ́run ló fi jẹ́ mi jàre. Lọ́sàn tó lù mọ́níjà orin kíkọ́ ni. Gbọ́ akọ̀kọ̀ níbẹ̀ má jẹ́ kí n pọ̀ tán. Nítorí sọ̀rọ̀ kó ní ọba sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ lọ sí sọ̀rọ̀ wa. Àwọn báńdì kọ́ńpléènì. Ṣòra lọ ní last month wọn kọ́ńpléènì. Èso wò níbẹ̀. Rà lọ ní last 3 weeks. Èso wò níbẹ̀. Ti jẹrin èso wò níbẹ̀ they all complaining. Emire jẹ́ sọ́fọ́ yóò mọ̀ sọ́fọ́ Emire súnmọ́ n gbọ́dọ̀ bá ẹ sọ tọrọ bọ́jẹ́ n complain sọ́fọ́ àwọn máa wà next rehearsal àwọn máa wà next rehearsal omdumi tó sọ́fọ́ kọ́ bá wà ní rehearsal tí orin ló bá kọ́ tí wọ́n á gbélé o kí alágogo bó bá lùlù bí oníṣẹ́kẹ̀rẹ̀ bó bá lùlù bí ọkọ̀ tí ń pè alálùmọ́lẹ̀ bó bá lùlù sọdẹ́ mọ̀ sọ́fọ́ atrans orin ìyá wèrè jù pé bá sanwó section rẹ̀ ń ẹni wà bẹ́ẹ̀ jọ try not to make sure sọ́fọ́ ó sanwó atrans ó sanwó alágogo ó sanwó oníṣẹ́kẹ̀rẹ̀ ó ṣe kókó jọ Emire next sẹ́ owó tọ̀dọ̀ mi dẹ̀rẹ̀ manager ó ṣe kókó tó sọ̀fọ̀ iye kún ìwà ni. Manager owó eré ta ṣe fún ẹ̀gbọ́n bàbá ìbejì ńkọ́. Yẹn ni kẹ́ máa sọ ṣé rí tí bá ìbejì yẹn tí light magic ohun rẹ̀ burú jù kan ti ń pè South Africa Embassy ohun rẹ̀ burú jù o tó ń sọ̀fọ̀ ohun rẹ̀ mi kò rí wọn oní agogo wẹ́dà rẹ̀ bá ní ṣe ní àgùrà gbẹ̀rìgbẹ̀ agogo yẹn ti ya àwọn rẹ̀ ṣe. Ó dáa èyí tí Sàká fi ránṣẹ́ sí ọgbẹgbẹ ọmọlágbé ńkọ́ pé ká kó fún wa. Àti bí léwu láti Dubai ẹ má jẹ́ kí n kúrò náà kówó ẹ̀mí $40 ra ní màálà change rẹ̀ rí ọdún. Wọ́n mọ̀ sọ fún ọ 150,000 40,000 wọn kò mí mọ̀ sọ fún ọ gbà mí àti sọ fún ọ antrasi òun rẹ̀ ṣe mistake jù ìdèdè ìlú rẹ̀ wà nílẹ̀ ìdèdè nílẹ̀ rẹ̀ ti bọ̀jẹ̀ ẹ mọ̀ sọ fún ọ ní ẹ má sọ ẹni antrasi kógun lè rí ọmọ ní wọn lódò ẹ̀gí odò ẹ̀gí rẹ̀ dáríwẹ̀ mọ̀ kọ́mẹ́tì gí yẹn kéwù fọ ìmọ̀ràn òun rẹ̀ dá problem rẹ̀ antrasi ìyá wèrè jọ agidi tí bá ayé rẹ̀ jẹ́ antrasi kógun lè lù gbàgà kógun lè lù dédé ìlú òun yá dànù. Owó tí mo wá kó fún ìjẹta àwọn kan gbàtà parí eré. Ẹ má jẹ́ kí n purọ́ mí ní purọ́ ọ̀run ẹ̀ ọmọ alágbé ìyẹn ní purọ́ ojú tó sọ̀fọ̀ dédé fẹ́stì àwọn pósítà mu láti design pósítà run ẹ̀ fọ́tò run ẹ̀ mo design sí the old band wọn ní láti wọ aṣọ yẹn ó dúró dáadáa yẹn ra fi ṣe show de last week. Wọ́n ń jàjà lọ. Igi gbígbẹ lọ fi lù lórí tíá. ẹlẹ́mi sì tọ̀dọ̀ mi. Yorùbá àtọ̀páyìn àpálẹ̀ àtàpàtọ̀ gbogbo ẹ̀ ìbí wọ̀ ni Ìjẹ̀bú wọ́n mọ̀ ọ́. ẹ wò ẹ jẹ́ mi fún yín ẹ mọ̀ dá wọn lóhùn ọjà tí ẹ rí láyé ìgbà kan báyìí ni ọmọ ń pò lórí lọ́lẹ̀ ṣùgbọ́n láyé tá a wà yìí àwọn olórin gan ni ó ń lówó lọ́wọ́ àwọn ni ó ń rí ṣe. ẹ wo ẹ jẹ́ kí n kẹ́ ẹ nẹ́yìn ẹ jẹ́ kí n kẹ́ ẹ yàrá jẹ́ ìwò àkọ́kọ́ níbẹ̀ ṣe rí mo ti bọ́ sọ èmi gbọ́ ni èmi gbọ́ dédé ọ̀rọ̀ ni mo ti bọ́ sọ dédé náà mo ti jẹ́ kọ́mọ̀ sọ fọ coercitive òun rè come to coercitive rè ní ọ̀nbẹ̀rẹ̀ sọ fọ constitution wa ìyàrá jẹ́ lè dúró yìí ẹ sì bọ́ sí lè bọ́ ẹ sọ̀rọ̀ tó wọn gbọ́ at the end of the day òun gbọ́ ẹnì gbà mo jẹ́ kọ́mọ̀ sọ fọ àwọn ẹgbẹ́ olórí ènìyàn gidi wọn ẹnì gbọ́. Damilare sórí mo fẹ́ kó tẹ́tì rẹ̀ níbi tó ti ń gbọ́ kó mọ̀ gbọ́ mi èmi fẹ́ gbà ọ́ nímọ̀ràn ni nítorí pé wọ́n máa ń sọ wípé iṣẹ́ téèyàn bá ń ṣe báyìí tó ń rí dùnrùn níbẹ̀ tó sì ń ráyọ̀ níbẹ̀ àfi kẹ́ni òun ya tẹpá mọ́ṣẹ́ náà ìbẹ̀rẹ̀ lè dàbí pé ó fẹ́ mógun díẹ̀ wá ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ń kọ́ ìdùnnú ayọ̀ ó ní ó tẹ̀yìn ẹ̀ jáde. ẹ wo ìyá alájẹ wọn ti sọ̀rọ̀ wọn ní sọ̀rọ̀ tán ẹ wojú mi dáadáa ojoojúmọ́ ni màá ń pè Damilare màá sọ fọ kó jókòó wíwẹ́ ní future èmi máa bọ ẹrù o nítorí sọ fọ is the future of tomorrow future of tomorrow òní future rẹ bright jẹ́ ká ṣe kiri ká support rẹ èmi rè jẹ́ manager kí n package rẹ láti bẹ̀rẹ̀ sọfọ báyìí kó ṣe ṣe báyìí kó ṣe ṣe kó bá gbọ́ sí mi lẹ́nu àmọ́ sọfọ at the end of the day you see the profit àwọn olóyìnbó kan lọ́síwájú àwọn ọmọdé wọn tó children is the future of tomorrow pay our school fees àwọn ńgà kàn ti pay school fees àwọn ọmọ má ṣe kiri ọmọ graduate òun ńgà. mo máa ń gbádùn èbó rẹ gan ni Damilare sórí bí mo ṣe ń sọ fẹ́tẹ̀ ọmọ mọ́mí lọ́jọ́ kìíní àná náà ni pé kó ní sùúrù kò ní sùúrù lọ́jọ́ òní yìí báyìí ayé rẹ̀ ti dà í ti ń jẹ́ gbádùn rẹ̀ so wá rí jẹ́ ń sọ fún un èmi bó ti ń wo èmi yìí
mo wà lẹ́yìn rẹ bíi kéènì àtòrí mi àtàpá mi àtẹsẹ̀ mi báyìí ni wọ́n kìbọ̀ tí ń fi ipò sóríire lójú ẹ̀mí mi ó sóríire sẹ́. odídọ̀dọ̀ aṣoríire àmọ́ kókó ọ̀rọ̀ rárá fi wá sọ́dọ̀ ìyá alájẹ ẹjọ́ ẹ má ṣe ẹ̀pọ̀ ọkàn rẹ̀ nítorí sọ̀fọ̀ àti gbìyànjú títí ibi rà tí ń ṣe rí yàtà wọ́n ti lẹ́ni níbẹ̀ o wọ́n lẹ́ni níbẹ̀ tó máa rọ ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá alájẹ lè jẹ́ sọ́fọ̀ we are very very close and bọ́n ṣe máa ń gbá ẹ̀nìyàn mọ̀ràn you are full of adviser máa sọ̀fọ̀ kí m débé o ṣe mọ̀ sọ ọkọ rẹ̀ lọ́dọ̀ọ̀run ẹ̀ àwọn ọmọ là fún ọmọ àgbà ẹni san 200 naira nǹkan àdẹ̀ lò náà ká sọ ẹ jẹ́ ká san ìbéèrè ká máa lo ọ̀dọ̀ ẹni àwọn alágogo àwọn ànàpàrọ̀ wọ̀nyẹn àwọn onílù àwọn yẹn alálùmọ̀lẹ̀ kọ́ ti pé atrans yẹn àjókòó ní kọ́nà yẹn olórin òun àdádúró ẹjọ́ á nínú yẹn nára ẹjọ́. tí wọ́n ní ọ́n ṣe ohun tí wọ́n náà ṣe òyìn fi wọ́n lẹ̀ ṣé bí ká ẹ ti ṣe ìpàdé tẹ fẹ́ ṣe ni kí ni mo wà fún yín fún Ìjẹ̀bú Damilare ó yẹ kọ́ àwọn ọmọ ẹgbẹ́ yín ẹ mọ̀ bí wọ́n mọ̀ sí nǹkan tẹ fẹ́ ṣe ń bí. ìyálàjẹ ó yá ìfún wọn lórí ẹ bá tájẹ díẹ̀ jọ ẹ lórí mi sọ̀rọ̀ òun náà ìjà wọn lórí ó jẹ ìwọ ó sórí rẹ lójú ẹ̀mí mi báyìí ń dúró tí ọgbọ́n ìgbọ́n báyìí ni. ìjà wọn lórí wọ́n wá ní ìwọ kò ní yọ lójú ẹ̀mí mi. máníjà tí bá ti ń kọ́ ó máa fi àṣẹ. ìyálàjẹ mọ̀rẹ́ o. àṣẹ. tẹ̀lélélélélé o. àṣẹ. àjàbùgbàjẹ. àṣẹ. wé màá ní gbọ́mọ̀ jùnú. àṣẹ. ọkọ rẹ ò ní sálọ. àṣẹ. lélélélélé o. àṣẹ. ìyálàjẹ o. àṣẹ. ṣáàtìtì bèbí. àṣẹ. wọ́n bínú jàre ìwọ náà ni mò ń dúró títí tìgbà tó sì tètè dé mú o pé bẹ́ẹ̀ yóò ṣe èmi à ṣe torí ẹ̀ mo ṣe sùn. ẹ káàsán. yóò sì dé má bínú torí ọlọ́run pé mi wọ ọ̀dọ̀ ẹ̀. mi ò bínú pàṣẹ ṣe pẹ́ sẹ́yìn rẹ̀ lánàá. a ò ṣe jàre. oúnjẹ ni mo bá ẹ gbé wá. má ṣe ń wo òṣèkú wọlé kó síbí mẹ́ta kí o lè wá jẹun àbí. ẹ mọ̀ ṣe yọnu bá a ṣe jẹ tiwa tán lani abayín gbé tìyín wá kátẹ́gùn wọn fẹ̀ sí. ẹ ṣe o. lóòótọ́ ni torí àfẹ́ pẹ́ torí a ṣì ń lọ síbì kan. ẹ wà ẹni pẹ́ bò ń gbò lẹ wọlé ní ìsìtọ́ lẹ́ẹ̀ni pẹ́ ó tẹ̀ ṣe ṣẹ́jú márùn-ún ní báyìí ṣe ní. ẹ wá tó mi tó bá ti tán ní òdòdó. òbúrò mú ń bọ̀. Èjìdé ń bọ̀. ó tẹ̀ ṣe ṣẹ́jú márùn-ún ó tẹ̀ bá mi sí ẹ̀já wọlé kárẹ̀ jẹ oúnjẹ gangan. kí ni mi fẹ́ pẹ́ o. ọ̀ ní pẹ́ járe oúnjẹ gangan ní pẹ́ oúnjẹ gangan ni wọ́n bá jẹ́ táwa jẹ́lé. ọ̀rọ̀ ìfẹ́ yìí sá. kí ló ṣèfẹ́ o. ọ̀rẹ́ mi ìfẹ́ jẹ́ ohun pàtàkì tí ọba mi ò ké dá tí ò sí fọwọ́rọ́ sẹ́yìn. ìfẹ́ dùn ó dùn jọ fọ́rọ̀ oyin lọ àmọ́ ọ̀rẹ́ mi tó bẹ́ẹ̀ náà ló mọ̀ sí kúrò tó. ṣé lóòótọ́. lóòótọ́ ẹ̀ rí sọ̀rọ̀ tí ìfẹ́ bá gbilẹ̀ kan láàrin olólùfẹ́ méjì àrà tó bá wúra wọn bẹ́ẹ̀ náà mọ̀ fira wọn dá. mo ti rí ìfẹ́ tó sọ àgbàlagbà tó sọ di ọmọ kékeré mo sì ti rí ìfẹ́ bákan náà tó sọ ọlọ́gbọ́n tó sọ dòpònú. ọ̀rẹ́ mi mo ti rẹ́ni tó rìn títí tó kọlu elúwẹ̀. ṣó fọ́ lójú. ọ̀rẹ́ mi kò kúkú fọ́ lójú torí ìfẹ́ náà ni. ọgbà ọ̀hún Adébáyọ̀ Fálétí kí ló dé gan-an tó jẹ́ pé ọ̀rọ̀ ìfẹ́ ìṣáá ló tẹnu mọ́. kò sí ọmọ ọ̀rẹ́ mi jẹ́ ẹ̀sùn tọ́kù fún un sórí kémi kí n tó nífẹ̀ẹ́ ilé ó ta sí ló pẹ́ díẹ̀. á sọ bẹ́ẹ̀ mọ́ torí àwọn ọkùnrin tó ṣe ń pàdé torí wọn ló ṣe ń rí dàkejì ìfẹ́ mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ ọba mi òkè á bá mi gbé ẹ pàdé ọkùnrin alálùbáríkà adára bíi ọjọ́
Abìwà tútù bí àdàbà. Ọmọkùnrin tó sunwọ̀n tí ò ní àbàwọ́n kankan. Ọlọ́run máa bá mi gbé ẹ pàdé. Agbára Ọlọ́run. Ó ṣe sọ wá ṣọ́ọ̀bù wa lálẹ́ ọ̀la. Kí lẹ̀ ń ṣe ń ṣọ́ọ̀bù yín lọ́la o? So ti gbàgbé pé ọ̀la ni Jímọ̀ tó kẹ́yìn oṣù. Lóòótọ́ máa ní gbogbo fàájì. Ta ló máa kọrin? Àwọn akéwì ìjẹ̀kọ́ ní bọ̀ wá kọrin lọ́tẹ̀ yìí o. Àwọn ọmọ alágbe la pè lọ́tẹ̀ yìí o. Akéwì ìjẹ̀kọ́ alágbe. Èyí tẹ́ bá rí ni ẹ pè kọ́ṣà tí mo rin kọ. Ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ mi ṣe gbọ́ o. Wọ́n ní wọ́n kọrin dáadáa, wọ́n mọ orin kọ. Ẹ̀yẹn náà dá òjá máa lọ. Ọmọ ológun jogun èmi jogun wèrè orin. Ọmọ ológun jogun, ọmọ ológun jogun ọmọ ológun jogun àwa jogun wèrè orin. Ọmọ ológun jogun, ọmọ ológun jogun ọmọ ológun jogun àwa jogun wèrè orin. Ọmọ ológun lẹ́ẹ̀kan sí ológun jogun ẹgbẹ́ òun sókè dáadáa. Ọmọ ológun jogun àwa jogun wèrè orin. Ọmọ ológun jogun. Ọmọ ìlùkù mẹ́dà ọ̀fà mọ́lá. Ọ̀rẹ́ Àdìmú káàbọ̀ o. Àdìgún olókù ọ̀fà ọmọọba nílé ọmọọba lóko. Dìmú gbéra kọ́ dìde gbéra. Alágbe ló ń kíyè o. Àdìgún mi. Ọmọ ológun jogun ọmọ ológun jogun àwa jogun wèrè orin. Ọmọ ológun. Dìmú dákun náà lọ́wọ́. Dìmú dákun náà lọ́wọ́ àsìkò ń lọ ilẹ̀ tí ń ṣùgbà mi. Ọmọ ológun jogun ọmọ ológun jogun àwa jogun wèrè orin. Ọmọ ológun jogun ọmọ ológun jogun àwa jogun wèrè orin. Ọmọ lele o lele ẹkọrí lele o Dìmú màlẹ o olówó màlẹ o ọmọọba màlẹ o Dìmú màlẹ o lele o Dìmú màlẹ o ọmọ olówó màlẹ o ọmọọba màlẹ o ọlọ́lá màlẹ o lele o. Ọ̀rẹ́ mi sún bínú. Mi ò bínú. Mo ní sáré palẹ̀ mọ́ nítorí tí ìbáṣe kò sẹ́ni tí ó ṣe. Bó ni mo bínú yájá mọ́ lọ. Wá máì tí lọ. Ta lọmọ ọkùnrin tó kọrin láìpẹ́ yìí? Tán kọrin tán láìpẹ́ yìí. Ṣé bóun làwọn ọmọ alágbe tí mo sọ fún ọ lánàá tí mo náà ń kọ kísà? Wọ́n kọ kísà kódà wọ́n kọ yéye. Ebo wí fún. Ọmọkùnrin yẹn ó gbìyànjú o. Ó tíráyì. Ó dẹ̀dá lọ́mọ ọkùnrin. bó ṣe pa á bá ti yọ̀rọ̀ pèrè jáde wá ká ṣeré o afẹ́fẹ́ ìfẹ́ láfẹ̀jù mi ò rẹ́ni bá ṣeré o jọ̀wọ́ o. Mo ló dáa. Ọ̀rẹ́ mi ṣé èsè pé oníbàárà ẹ ti ń bọ́lé bọ̀? Mi sọ pé oníbàárà mi mo lè bọ̀ àmọ́ mo kàn ń gbìyànjú láti pọn lé ní ìgbà tó kọrin tí mo jó tínú mi dùn. Ṣé bá ti sọ yìí lẹ́ẹ̀kan èwo wá tún ní àtẹnumọ́ dákúnjá lóde. Mo ní kí n sọ fún ẹ náà ni. Wọ́n fẹ́ lu ọ̀pá lónìí. Lọ́pàá. Ìwọ ni. Àbí máa yá gẹ́gẹ́ jáàbí kọ ọmọ ni èmi ẹ̀ ń sẹ́gbẹ́ yìí. Ayò rẹ̀ rí. Táyò. Ayò rẹ̀ rí. Àtẹnu ajá rẹ̀ bọ̀. Ayẹ. Káyé ta ni. Má jẹ́ kó kanra mọ́ o. Wọ́n bẹ́ẹ̀ náà kálí mọ́ wọn. Mo mọ̀ kó pé mo mọ̀ kọ́ta. Ọ̀tọ́kùn jẹ́ òpè òpònú ọlọ́pọlọ yóò bí omi ọ̀sẹ̀ ní o gbọ́dọ̀ fóònù. Àkàrẹ̀ ọ̀rẹ́ wa Jákìrà tí wọ́n ti ń fọ́ ọ lẹ́nu ni. Owó lé òwú ẹnu ọkọ ni. Ìwọ ń tiẹ̀ àdèlé èmi ló ṣe ọ́tà rí ẹ lọ́dọ̀ ìyá Bàṣírá lánàá.
ìyá Basira kí ló ń ṣe ń bẹ̀. kí ló ń ṣe ń bẹ̀ wọ́n ń jà ń bẹ̀ ni. ìyá Basira tó mẹ́nu báyìí èrò sí ń bẹ̀ mọ́ ọjà ọ̀yà ń bẹ̀ mọ́ akérèjì olórin ibẹ̀ gan-an oyin kankan kan mọ́. òótọ́ ni. kí wàá láwọn kí làwọn wá ń bẹ̀. láti gba mo ti mọ̀ ọ́ sọ̀rọ̀ onílàákàyè rí bó ti ń wọ ọmọ. anija ti tẹ̀lé ni. ẹni tó tọ́ ná akéwèjẹ ń sí ń bẹ̀ mọ́ ṣùgbọ́n lọ́wọ́ ta wá wà yìí ọmọ alágbe ní sí ń bẹ̀. ọmọ alágbe tá a tún lọ ọmọ alágbe. ẹ gbà mí ọ̀ tún mọ ọmọ alágbe ọmọ alágbe kan náà. àsòkò ayé gbogbo àwọn ọ̀rẹ́ mi ìwọ náà ọmọ alágbe. ọmọ alágbe ẹ̀yin ò tí ẹ̀ mọ tí ń lọ lù. ọmọ ń kọ yàtì. sí lóòótọ́. ṣe láàlẹ́ àná nígbà tó kó lùbọ́lẹ̀ tó dà lùbọ́lẹ̀ ṣe lórí mi ń wú báyìí ṣe lórí mi ń ṣe gè ṣe lórí mi ń ṣe gè mojó o mojó ń bẹ̀ kí mọ́tò. tó bẹ́ẹ̀ ni. mojó. ọmọ alágbe. ọmọ alágbe. àìfinipéni àìfèèyànpéyàn tí ń máa roko sọ́bà ń tẹ́wọ́ lù. tí kì í bá ṣàrífín ìwà àfojúdi gbáà ni ṣé ọmọ alágbe yóò ná òun ò mọ̀ pé àwa là ń ṣeré lọ́dọ̀ Ìyá Basira. sọ̀rọ̀ nìyẹn ó yà mí lẹ́nu o. kí ni ó mọ̀ tàìmọ́ ti jẹ́ ó kàn fẹ́ wò pé kí là á ṣe ni. a ṣe mẹ́wàá nítorí ẹni tó bá sọ pé kí là á ṣe òun là á ṣe hàn. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ yóò nílé wọ̀ ká múru ẹkùn ká fi lájà lọ́wọ́ ẹranko tí ó ṣe bí ẹkùn ọtí sínú gbó láíláí. bẹ́ẹ̀ni. ẹ filẹ̀ ó mọ̀ọ́mọ̀ fúnra lára rẹ̀ ó mọ̀ọ́mọ̀ ń gbẹ́sà kú ara rẹ̀ ni kò sì mọ̀ pórí kan wà tó yẹ pé wọn yìí bá forí gbárí apáta làwọn ẹyin lòún bu ló ti rìn dénú ayé ó kú òun ẹni tí ó dá wa lọ́nà tó ló kubi tá a gbégbá èmi mà ní. irú rẹ̀ kọ́ jàre ò tí ì tó ti ń pè yìí ikàn ń bá wa forí gbárí ni. Ìjẹ̀bú n sọ mọ̀ pé wọ́n mánéjà Damilare mo mọ̀ ń ro nǹkan kan Damilare ìwọ náà mọ̀ gbọ́ mi o mo ń rò wípé ìwọ àti Damilare bóyá kẹ́ ẹ sá lọ sílùú kan ìlú tí àwọn tó ń kọrin tó ti ń soríire ni o tó ti ń rọ́wọ́ mú. ó ti yé mi yàrá-jẹ oníyanrin ẹ̀ ń ra oníyanrin ẹ̀ ń wá kẹ́hìn gbọ́dọ̀ for you are the special people advisement to the Republic of Congo òun rà oníyanrin ẹ̀ ń ra mí ní kúrọ̀ mo ti mọ bí ra àmà lọ. níbo àmà lọ sí Ìjẹ̀bú káàdé ìlísàn àyè àsọ̀nà ìpẹ̀rù káàkó ní pẹ̀rù àlọ́ sí Ṣàgámù torí sọ̀fọ̀ akárígbò òun rè ṣe kiri òun rè dídédé rẹ́mọ́mù torí sọ̀fọ̀ ìlísàn yẹn bá fún bi níbẹ̀ o Gbàdàmọ̀sí níbẹ̀ o àwọn ènìyàn jàǹkànjàǹkàn àwọn yín ká kálẹ̀ jáyé àwọn mùsùlùmáwù àwọn Túndé àwọn arúgbá dédé wọn rè pọ̀ ìlísàn kó dẹ kúrò ní ìlísàn kó lọ sí pẹ̀rù pẹ̀rù àbọ̀ aláyé mi níbẹ̀ ọba àgbàlagbà òun dédé òun rè ní Ìjẹ̀bú lápapọ̀ Adébútú Kẹ̀sìntì ó níyan pàtàkì wà kó wà kúrò níbẹ̀ kó ń bọ̀ ní Ìṣàgámù ní roundabout nísàlẹ̀ ọkọ̀ ó níyan máa pọ̀ níbẹ̀ o kọ́mọ máa gbọ́ná tán kọ́mọ máa gbọ́ná sùn. Ìjẹ̀bú sọ̀n kéwì ni. ìyálàjẹ Ìjẹ̀bú bíi ti bá o. Ìjẹ̀bú èmi ò fi gbé taratara gba gbogbo tìjẹ̀bú tó sọ Ìjẹ̀bú bíi ti bọ́ àná. àníkẹ́ ẹ lọ ibi táwọn olórin ti ń rọwọ́ mu tó ti ń lù báyìí bí Ìbàdàn bí Èkó bí Àbújá gbogbo nílé owó. ẹ̀wọ̀n sóríire níjẹ̀bú náà. bọ́ọ̀ni ẹ̀lẹ́ èwo lẹ fẹ́. máa fẹ́ kẹ́ bá mi mixi oríṣiríṣi bá mi fi kìíní. àwọn ọ̀pẹ yìí alẹ́ afàtàn gbogbo ẹ̀ ń bẹ. gbọ́ díẹ̀ lára nǹkan tẹ̀yìn sọ ṣé àwọn kí ló ń pè ní ọmọ alágbe. ọmọ alágbe nù ọmọ aládùbárí kan rè ọmọ alágbèrè tí yóò sì pé méjì ní ìlú yìí ó nu. ọmọ alágbe èmi manager. èmi manager. lóńgò lórúkọ tèmi. lóńgò. ṣùgbọ́n manager ẹ̀ṣẹ̀ mi gan-an. bí mo ṣe ṣe ẹ̀ ra. kí ló dé tí ẹ wá farabalẹ̀ jẹ oyè local champion sí local area báyìí. ẹ má jẹ́ kí n purọ́ tán ẹ̀ sì bíra máa lọ. ó ga ọ ẹ máa sọmọ encourage ni ṣe rí ẹmẹni tó ń pè ní badosne. badosne lèsì mi jẹ badosne mo mọ̀ rí dán lèsì mi jẹ à. tó kọ Ṣakiti bọ̀bọ̀. orin jẹ́ máa kọ́ ya. mo
ọmọ dáadáa ọmọ mo dimọ sọ ọmọ luko sa sọ ọmọ rumusola nu kan re sọ robo sne robo snene oya àlàyé kí ló ṣe ẹgbẹ́ sne oya mo fẹ́ lọ jẹ ẹgbẹ́ sne ẹ la to ke mo de mo le rule le sne nwe ni mo le sne ó ní o ó ga ọ ẹ máa jára yín ni ṣe rí àwọn tí ò tó alágbe báyìí gbogbo wọn ló lówó tó ń ra mọ́tò. lẹ́kọ̀ọ́ Ọlámídé tí mo sọ yẹn òun ló wá já mi gan lánàá. ó ti lọ ní ṣékò ẹ̀ lọ. abájọ ìyàrá-jẹ náà tọ́ka mo rí àwọn ènìyàn náà kọ́ tó mọ́tò wọlé kọ́kọ́ lọ́wọ́ àwọn ilé ìṣẹ̀lẹ̀ kí mọ́tò bẹ̀rẹ̀ sí mi dùn lóṣù kọ́ mi dùn lóṣù sọ́fà líyà kọ́ bẹ́ẹ̀ ṣe píọ́ náà bẹ́ẹ̀ ṣe mi sọ́fà ajá 1 gbéra ìrara ajá 2 gbéra ìrara ajá 3 gbéra ìrara ajá 4 tí ìbílẹ̀ ẹ̀ràn yóò jùlọ ẹ̀ òun lè lọ bìrì kò ṣe irú bọ̀ ajá 6 rẹ̀ yá jù ajá 7 submarine ràn tó ń wẹ̀ nódò ajá 22 ajá òyìnbó ràn mọ̀ rí wọn ìwú lè lọ AK-47 òun lè lọ ajá 47 oríjà wẹ̀rẹ̀ jù. ṣé wàá rí ṣe rí bọ́n ṣe gbéra ẹ̀ wọ́n dí ara wọn ni wọ́n jíńjà ni ẹ máa sọmọ courage ni like I said earlier ẹ jíńjà ara yín kẹ lọ sí èkó ó ti lé ọ̀tá bá dé èkó máa já ẹ máa fọ̀nà ọ̀hún ẹ̀ náà. yìí ní gbowó sí Ìyálájé ọmọ Ìyálájé. ọmọ Alágbe o Alágbe mọ̀rẹ́ o ọmọ Alágbe mọ̀rẹ́ o èrò tí lọ sílé tí lọ sóko tí lọ sọ́jà ẹ̀wá ọmọ Alágbe o onílé kejì ẹ̀ bá jáde wá o ọmọ Alágbe mọ̀rẹ́ o. Yes ma ẹ wò àlàáfíà làwà ẹ wò ẹjọ́ ọmọ yìí mo wá fi sùn wò. Damilare bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ bá ń bá sọ̀rọ̀ kẹ́ ẹ bá ń bẹ̀ ẹ sọ èyí tí ń jó dodo rẹ sọ fún kí ló dé ó sì jẹ́ pé ojú ilé tán bá ti kọ́lẹ̀ ló máa ń wó gbogbo nǹkan ọ̀gbìn tí wọ́n bá ti gbìnlẹ̀ báyìí yóò sì bọ́ bẹ́ẹ̀ yóò sì bàjẹ́ ẹ wò ẹ sábà ń bá sọ̀rọ̀ kó fi ẹwà tó mi lọ́rùn lẹ̀ fún mi ẹwà tó mi tẹ́ ń wò mo mọ wàhálà tí mo ṣe kí n tó fẹ́ o mo mọ nǹkan tó jù mí rí kó tó gbà fún mi o ẹ bá ń bẹ̀ kó fi ẹwà tó mi lọ́rùn lẹ̀ fún mi òun mú ní wá bẹ̀yìn fún o ẹ dákun tó lọ́lọ́ ẹ bá ń bá sọ̀rọ̀ o. ẹ ṣe mà ẹ ṣe mi dúpẹ́ o sí wàhálà ẹ ṣe o àmì àtẹ̀yìn náà ẹ ṣe o ó ṣe ọkọ mi ó ṣe o fi ẹwà tó mi lẹ̀ o. à ń sọ fún ó dàárọ̀ o bá kí mọ́mí ẹ. náà mà ló jẹ́ kí Dámiláre ìpa mi báyìí torí Ọlọ́run ẹ́. owó ayọ̀ àlàáfíà ọmọ bàbá kan náà ìyá bí wọn lọ́jọ́ kan náà wọn ò fẹ́ràn ara wọn ìjà lónìí ìjà lọ́la àlàáfíà lòun làgbà ayọ̀ bá ní ẹ má pè mí lórúkọ mọ́ owó níṣe bẹ́ẹ̀ mi lẹ́gbọ̀n yín ìjà bẹ́lẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ wọ́n fọ́ra wọn lórí pẹ̀lú gò yàmáyàmá o owó bá sánlé ó ní kẹ́nikẹ́ni má béèrè òun o póun ò bẹ́ẹ̀ nìkan ṣe mọ́ o. ọmọ Alágbe mo ń wò pé díje tó ń bọ̀ yìí ó ní wo la kọ̀ mo ń wò pé ká mọ́mọ́ lọ kọ orin tá a ti mọ́ ń kọ níbi àwọn eré tá a mọ́ lọ ń ṣeun káwọn èèyàn mọ́mọ́ lọ fi wá ṣe ẹ̀yẹ ẹ̀ àbí. fẹ̀yà sọ́rí orin bẹ àmọ́ èmi mọ́níjà la mọ̀ orin náà torí ó ní ètò tá a fẹ́ fi ṣe sórí orin yìí láàrin èmi rẹ ni o àti gbogbo ẹgbẹ́ Alágbe ní kọ fún ọ máa gbọ́ o Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo rè o Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo rè o bẹ́ẹ̀ wá ń dẹ́kù bẹ́ẹ̀ bá mi lé Ìbàdàn ni mo wà o máa gbọ́ o nígbà tí ń kọ́ fún ẹ ó máa fún un gbé Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo rè o Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo rè o bẹ́ẹ̀ wá ń dẹ́kù bẹ́ẹ̀ bá mi lé Ìbàdàn ni mo wà o.
tẹ́ra ìlú dùn. sọ ti àmọ́ nù. lórí tó ládùn báwọn. rí akọ kí n gbọ́. Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo rè o, Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo rè o. Tẹ́rí in tó bá yẹn ló jẹ́ jù láyé yìí ni kí èèyàn máa sunkún kó mọ̀ rẹ̀ ni rẹ̀. Ṣé ẹ mọ̀ pé ń sunkún ni kí ló pa yín lẹ́kún ẹ sọ fún mi náà? Kẹ́ tó wá yín ò sì jọ bí àgbàdo tí wọ́n fọ́ ògùn gbìn. Ṣé yẹ kẹ́ ẹ máa sunkún ni àbí yẹ kẹ́ ẹ máa rẹ́rìn? Ọ̀nà àti jẹ àti mú wa èèyàn ti di gbogbo bí tá a ti ṣe so gbogbo bí tá a ti ṣe jọ́ìntì gbogbo ìmọ̀ láwọn ò fẹ́ rí wa mọ́ òun nìkan náà fẹ́ máa rí. Ẹ ṣé yín sọdà. Ara o kò ṣe kan rí. Kò tẹ́yìn lọ́rùn tí ò bá wá dáa ẹ wá padà lọ sílé ẹ lọ sùn ẹ tàkàkà ẹ sùn oorun mẹ́ta tí ẹ̀ẹ́dẹ́gbẹ́ yín mọ́ sùn ẹ sùn oorun ẹ rori ẹ ro làákàyè ẹ ro ọpọlọ yín ní tó bá yẹ ká ṣe sí tá a fi ní bábá yìí lọ abáwítà ìwì ẹ ń fẹ́ yín wèrè bí ará oko tí wọ́n lọ ra búrẹ́dì fún ẹ kí ló yàgbàdo ẹnu ti yín ẹ kàn dàgbà ẹ dánú rárá bá làákàyè àwọn olórí bòbò wọn ní làákàyè kankan. Ẹ wá èmi ò lè sun tẹ́lẹ̀ sùn tẹ́lẹ̀ má ti sun mẹ́ẹ̀ta ó ti kú nìyẹn. Ó ní kò sí nǹkan kan láàrin àwọn. Ó sọ bẹ́ẹ̀ fún ọ. Kò tún sọ fún mi yẹn. Ìwọ náà sì gbàgbọ́. Wà ọ̀rọ̀ tá à ń sọ àrùn ojú ni kì í sọ àrùn ọpọlọ. Dúró ṣébi tí mo wà sọpọlọ mi ò pé ni àbí ìmọ̀ nǹkan tí mò ń ṣe mo mọ tí mò ń ṣe bó o lè yóò ṣe mọ pé ààfin ládùúgbò àrùn fún mi tí ọmọ pàjá lọ́bọ̀ fún mi ṣé ń dá wọn mọ̀ yàtọ̀ síra wọn ni ojú mi méjì báyìí ni mo fi rí wọn wọ́n fẹ́ra wọn ni ojú mi kòrókòrò mi rí wọn. Ó láwọn kan sọ̀rọ̀ lásán ni. àwọn náà sọ̀rọ̀ gbọ́ àwọn sọ̀rọ̀ lásán ni ibi ọ̀rọ̀ ni ti ń bẹ̀rẹ̀ wo kò jẹ́ ń gbádùn ọkùnrin olóbìnrin máa ń fẹ́ wo wọ́n fẹ́ra wọn ni. Ẹ mọ̀ rò lọ bá wọn sẹ́ẹ̀rí tèmi bá ti rí títí ìrọ̀lẹ́ yìí èmi ò bá sọ ilé ìtọ́jú òtọ̀rọ̀ mo sì mọ̀ dájú pé yóò gbà sí lẹ́nu. Ó bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀. Òtọ̀rọ̀ ni kò bá sọ o. Wọ́n bá sọ̀rọ̀ ẹ mọ̀ ṣe yọ̀ọ́ wọ́n bá sọ̀rọ̀ ẹ dáadáa mi. Eléyìí burúkú kan wà wá yọ mọ forin gbàyàwó lọ́wọ́ tèmi. Kò sẹ́ni tó lè gbàyàwó lọ́wọ́. Bí bá mo orin kan mo mọ lúlù mo mọ jójó béèyàn bá ga mọ jójó ni mo mọ jójó. Àforin gbàyàwó lọ́wọ́ mi lérí ibú bá sọ̀rọ̀. Wọ́n bá sọ̀rọ̀ ẹ lọ́fọ̀kan ara yín báyìí. Irú èwo ni tó fẹ́ wọn ní kíká oníwàsó yẹ mú ìfẹ́. Ẹṣẹ ọkọ mi á dáa fún ẹ kó tún padà wá rà ń bí o ṣé o gbọ́. Èwo lẹ fẹ́. Àwa àrẹjà ẹjọ́ ọmọ yín la wá fi sùn yín. Ọmọ mi. Ẹ sọ fún Damilare ọmọ yín tí o bá fẹ́ kí wọ́n fi kúlẹ̀ aláwọ̀ ránṣẹ́ sí òun nínú sàárè kó mọ̀ dé ọ̀nà àtijọ́ àti mú tèmi mọ́ torí gbogbo ibi tí mo ti ń kọrin tí mo ti ń ṣe so gbogbo bẹ́ẹ̀ ló ti ń kọrin tó ti ń lọ ṣe so tó lọ kọrin káàkiri èmi wá di ẹni tí wọ́n fẹ́ rí mọ́ èmi wá di ẹni tí ò mọ̀ ṣe mọ́ ẹ sọ fún tí o bá fẹ́ kúkú òjijì tó fẹ́ kí wọ́n fi kúlẹ̀ aláwọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ránṣẹ́ sí nínú sàárè kó mọ̀ dé ọ̀nà àtijọ́ àti mú tèmi mọ́ torí ọ̀nà àtijọ́ láyé ọ̀nà ọ̀run ni. Kúlẹ̀ aláwọ̀ yẹn wọ́n máa fi ránṣẹ́ sí wọnú sàárè àtìyẹ́ ẹ o àtẹ̀yìn tẹ́ ẹ wá yìí ẹ máa jìjọ fi ránṣẹ́ síra yín kí lẹ jìjọ ń dùbọ̀ra yín lọ́wọ́ tó le tó yìí tó wá di pé wọ́n ń fèpè ránṣẹ́ sọmọ mi ọlọ́run àbá yí ẹ jẹ ni wo bí ò bá jẹ́ àgbàdo ṣe mí bèrè mi láyé lu wọ́n mọ̀ mí o màá ti fọ́ orí yín dànù kẹ kórí burúkú kẹ parẹ́ níwájú mi ẹ̀yin ọmọ rádaràda yìí tí ò bá ń ṣe olórí burúkú ọmọ ní ọmọ ọ̀sán tó ń la pọ́npọ́n mọ́ yẹ́ ẹ̀ lọ́mọ mi kí ló máa wá dọ́dọ̀ ru olórí burúkú tiẹ̀ tó dàbí aláàrù àwítán ilé náà ọlọ́run gúngùn ìwọ náà tó gẹrí olórí burúkú yín ẹ tò mọ́ra yín ẹ wá bá mi ṣe ẹ wá bá mi jà ni. Màmá àrò tọjú orí yín tí ẹ bá ṣe tọjú orí ìbá ní kí èmi àtàwọn bọ́ìsì mi ìbá ní kí wọ́n bò mí káwọn àmọ́ ìjà yín báyìí kán ìjà yín pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ká ìjà yín bí aṣọ ká ìjà yín tán pátápátá. ẹ̀yin wèrè tó kó wa ó yẹ ẹ̀yà mi. ẹjọ́ ọmọ yín mo sáré ní kí n wá fi sùn yín tí o bá fẹ́ kí wọ́n fi kúlẹ̀ aláwọ̀ ránṣẹ́ sí òun nínú sàárè kó mọ̀ di ọ̀nà àtijọ́ àti mú mi mọ́. Ó yẹ ẹ máa lọ bí mo ṣe ń wò yín àbó lórí burúkú ni yín ni. Olè! Olè! Ẹyọ olè! Kò ní
dà fún ìyá bàbá yín bí tẹ́ wà express lẹ́ ń lọ yẹn ó yá mọ́tò ó yá lọ́kọ̀ ni wọ́n kó pa wọ́n mú òchì dà. olè aládùúgbò olè. ọ̀rẹ́ mi àbọ̀ ní nǹkan irú àwọn kẹtẹ́mi náà àwọn ọmọ pé mo jẹ́ kíkẹ́ àwọn wo rè o àwọn wo tún rè. àwọn ìwà wa tún rè o. ẹgbẹ́ aláta ní ọ̀jẹ̀. ẹgbẹ́ aláta ní ọ̀jẹ̀ lóòótọ́ ọjà náà torí ìyá kàmọ́ ti sọ fún mi pé àwọn ò ṣọdún o sì mọ̀ pé àsìkò wọn náà nì so wá rí eléyìí ó jọ pàǹṣágá tó máa fi ń kó ata sí. ọ̀rẹ́ mi ọjà náà yọ̀dà fún ọlọ́run ní palàkà yẹn. àṣẹ àmọ́ o mọ̀ pé ó níbi tá à ń lọ ká bá má pẹ́ jẹ́ ká máa lọ jọ àwọn ọjọ́ náà. sọrí. sórí wọn kọ ṣọ́ra kìíní kan wọ́n kọ síbẹ̀ wọ́n tún kọ fóònù nọ́mbà wọn síbẹ̀ o wọ́n kọ sí. mọ́níjà. Òtòlífẹ́ lẹ́ẹ̀lẹ́ òtòlífẹ́ àwòdì òkè ìfẹ́ àwọn adẹ́lẹ́yẹlẹ́yẹ ìfẹ́ ìtẹ̀yẹlé mi tiwa kì í ṣe tàwòdì rárá o olóògùn onítẹ̀yẹ ọ̀rẹ́ mi olólùfẹ́. nǹkan sọ ni irú nǹkan ni ó sì wọlé wọlé o ń tẹ̀lé báṣubáṣu sí tó ń tẹ̀lé bàtà bíbí tí yàn tẹ̀ gbẹ̀mọ́lẹ̀ o ṣe bí ìgbà táwọn kékeré wọṣọ tó jùlọ tó fẹ́ dànù ṣe tó lọ́pọ̀lọ́ ṣe mọ́ wùwà ló ṣe wùwà ni ká ní bàbá yín ní ìsinyìí ó ti mẹ́rù lẹ̀ fọmọ ṣé bó ṣe já wọlé tó wọnú lé wá bá mi nù tajà wa ń sinmi kó mojú náà o sínú sàwá wá sínú ẹgbẹ́ Ọlọ́run ti fi mí so lórí yín náà ẹ gbà fún mi níwọ̀n bá tèmi ni irú dáadáa irú sì wo nù. ǹlẹ́ o akágbàjẹ́. n ò mọ̀ pé pé méjì nulẹ̀ mo ṣe bí ìwọ nìkan ló wà nulẹ̀ ni ìròyìn tẹ́mi sì mú wájú ìròyìn ẹlẹ́yẹlé àbí tẹlẹ́dìyẹ lọ. òǹrè àwọn iléeṣẹ́ ńlá kan wọnú àbáwá ìwá pé wọ́n fẹ́ mú olórin 5 láti ṣe ìdíje pé ìkànnù wọn tó bá wá gbégbá orókè òun ni wọ́n fún ní ẹ̀bùn bàǹtàbàǹtà owó ńláńlá pé kálukú. ìṣubú jẹ́ ń bẹ́ẹ̀. wọ́n bá ń ká ọ̀rọ̀ owó là ń sọ yìí. Bilikiu enter Rashidi Mu Limited present talent hunt. Sórí bí Aigbe bá kí nínú igbó ẹgbẹ́ ẹ̀ máa gbà lọ fún bẹ́ẹ̀ni bí kìnìún bá búra múramù nínú gbogbo ẹranko tó wà nínú igbó pa lọ́lọ́lọ́ ni wọ́n yìí ka ẹ̀rù mọ́ nǹkan ọbẹ̀ ayé ò ní kàwá mọ́ tí ò dáa àwa làwọn ò gbégbá orókè nítorí pé bọ́mọ kékeré bá mú wọn ṣe dání yóò ní kó ṣe ni bàgbàlagbà bá mú wọn ṣe dání yóò ní kó ṣe torí pé kó ṣe báyìí ní ti làkọ́ṣe àbámọ̀dé ò wá ní dá tiẹ̀ kó mọ̀ṣẹ́ láéláé àbámọ̀dé àti ò ní dá tiẹ̀ kó mọ̀ṣẹ́ láéláé gbogbo ń tà sọ yìí àṣẹ ti gùn èmi mọ̀ pé o lọ́pọlọ mo mọ̀ pé o ní làákàyè o ní búrìbúrì kó o fẹsẹ̀ lẹ̀ kó o fẹnu ká yóò ní fẹ́ gbà fún ọ lóúnjẹ o tó wá rí gbogbo àrà tá wá ń dá lónìí bígàlà àbọ̀kẹ́ bígàlà báyìí là gbéwí ajílété nítorí pé bá ti wí ló máa rí bá ti wí ló máa rí bá ti wí ló máa rí. Aboki, I don't come again, no. So you no go think say my wahala too much. Na kodo be this. Na my artist wey I dey tell you say I dey try to train. And that bitch wey you give me that time, I don't give am. He don rehearse am pa. You wan come kill am now. So you know what you go do for me. That on you wey you dey put for Temiti song, I dey tell you say I like. And I wan make you take Emirona. Alright. Kolo? Nah, the guy will tell you this. No, and I need to work for Timothy, you work for plenty people. So you don't rehearse that thing well now. And you feel kill him now. And you know it's make no first test and move forward. Alright, let's go. It's Lagos Eagle Boy.
time has come, midnight, my brother. The girl she day on top my bed now, bang, bang, bang. The weather aside, now correct weather, bang, bang, bang. Wait. I let me pause. Kolo, wetin dey happen here now? You dey flat now? You know she say they flat, they go up here. Flat on the beat, and it's wrong. I beg. Wetin you want? Wetin I want? No be play o. You shall know how to dey take the do am. Make money for enter water. Make you run am again. I never feel am. Let's take it from the top. The time has come, midnight, my brother, bang, bang, bang. This girl she day on top my bed now, bang, bang, bang. The weather outside, now correct weather, bang, bang, bang. That kind of cold, freezing weather, bang, bang. We go make your battery, they charge you extra, bang, bang. I see everything, they correct order. Hey, the girl, I beg, let me pause am, I beg, no vex. Hello? AB, kí ló ń ṣẹlẹ̀ náà? Ṣebí lórí level tá a jọ sọ ń gbà yẹn náà ni? Na weekend I tell you say I dey enter village now. Once I don enter, na I go fit. I even dey with that my producer wey I tell you that time. That Aboki guy now. He dey help me dey tidy one song for one of my artists. But man so fine by. In fact, Olamide Bado sef dey here. Now, you wan follow am talk? Okay, make I give am. Go how far also. You know wetin happen, e be like say you busy dey record now. Me I go call you back. I don dey disturb in section. May I call you back? No vex. No vex, jare. Na one boy we don wan fish Olamide, we no get 1 naira. Just see na mouth. Say na mouth dem dey take the fish up by the. And the small thing you give me, I don't take and see from quietly. I beg only one thing, I beg. Let's work. I won't make you keep it. More money. I beg, make this thing dope. Okay, bro. Let's try follow the It's Lagos Eagle Boy. Olo. Naso. Oh yeah, bang, 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 bang. Bang, 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 oh, bang, bang, bang. The time has come, me and my brother, bang, bang, bang. This guy she day on top my bed now, bang, bang, bang. Down outside, now correct weather, bang, bang, bang. That kind of cold, freezing weather, bang, bang, bang. You know it's gonna make your party, charge the extra. Be like say you don't enter and now. Come to farm. Open QBs like that, make it kill am straight. Now wetin I want here. Oh yeah, abeg. Abeg make anybody no make noise now. You want record now? We're on session, please. We're on session. Abeg, no noise. QBs is on. It's Lagos Eagle Boy. Olo. Ogbe. The time has come, midnight, my brother. The girl she day on top my bed now, bang, bang, bang. The weather outside, now correct weather, bang, bang, bang. That kind of cold, freezing weather, bang, bang. Simbi. Fẹ́ sànù Simbi ni mi ìmẹ́yẹ tó sùn. Fọkànbalẹ̀ ọ̀rẹ́ wa, ó ní ò fọkànbalẹ̀ ibi ìlú gbà. Olade. Ọ̀rẹ́ wa rè. Ọmọ ẹbí kí ló ń ṣàlẹ̀. Ìgbà wo ló wọ̀lú? Ọmọ kò pẹ́ tí mo wọlé ìsìn àti ọmọ ìyá náà lájọ sáré sí FS45 ní kí wọ́n á kí mọ́ sí mi ni. Ọmọ ẹ jẹ́ ká lọ ṣayọ̀ mẹ́rin ẹbí tí wọ́n ń lé o. Sàkámàǹjẹ ẹ wá ràn yín. Kí ló ń lọ gbé wọlé ìsìn? FS45 ṣé ìwọ ọmọ mọ́tò tí mò ń sọ ni. Olórí ibu ni ọ. Ọ̀kadà rere wọ̀ wọlé ìsìn yìí o. Lójú mi báyìí ló ṣe kò rówó san gan. Bọ́lẹ̀ ń bẹ̀ jọ. Sórí jẹ́ ǹsán kan fún ẹ látòní lọ. Ó bá máa parọ́ tí wọ́n ń wọ̀n pa ó kan ọmọdé àdúgbò yìí ó kó wọn jọ. Ó wà máa múlẹ̀ fún wọn ó máa pògì ó máa pò. Tó bá ti rí mi ń bẹ̀ má débẹ̀ gbọ́ fẹ́ parọ́ o. Lóńgò mà ló ń sọ̀rọ̀. Gbé gbogbo ẹnu ẹ dákẹ́. Àtúrọ̀ tàbí olùbọ̀ mọ́dà ló ń jàre ìgbà tó wálé kẹ́yìn ó ti gbàgbé tó sọ fún agbára ọkọ̀ orí òfurufú orí omi báyìí ló ti ń rìn lẹ́kọ̀ọ́ orí omi báyìí ló ti ń rìn lẹ́kọ̀ọ́. Ṣé mo wá parọ́ rẹ̀ ṣé wọ́n rí mọ́tò tí mò ń sọ yẹn. jẹ́ ń já ìtàn tó mọ̀ ń bẹ́ ńlẹ̀ jẹ́ ń já ìtàn Èkó tí wèrè ń gbé kò rówó gba alẹ́ ọ̀dọ̀ yẹn ní ń gbé. Irọ́ nìyẹn. Èmi ò dé kò rí èmi wá jẹ́ ṣúgà tó máa parọ́ fún ni
wọ́n mọ̀ parọ́ fún wa lábúlé bí gbàgbé pàwọ́ náà àti ẹ̀ nílò èkó bí àgbà ní ìdẹ́kùn rárá kò sówó lọ́wọ́ ẹ̀sà ló wọ́n darú ẹ lọ́lẹ̀ jáde kẹjá mọ iye àwa tá a kún bí yìí. kó dàdé orí ibú sórí. wọ́n mọ̀ parọ́ fún wa lábúlé ẹ lọ́lẹ̀ kẹdowó. arágó sì kò. ọ̀rẹ́ wo mọ̀jẹ̀ òpá àkúta sọ̀rọ̀ wa jàre sórí ibi nìsín bí o gbà. àkọ́gbà bí ni o. àyọ̀ á sì bá sọ̀rọ̀. wọ́n ti ń ṣèyí tí o ti ń gbọ́ òkú màmá wọn bá mi yan ó lọ́wọ́ àkọ́kọ́ ló ṣe nínú èyí tí mo kọ́kọ́ gbá ọmọ aláṣẹ ó kọ́ ní báwọn ṣèyí tó nánú lówó bá a fẹ́ bá kọ̀ ọmọ alágbè màdá Amẹ́ríkà ìyá Damilare ẹ má fèrè oníṣe láyún lè ṣe Damilare òun ṣọmọdé ó máa padà wálé ṣẹ́rí ẹsẹ̀ tó fi rìn lòun náà ló máa fi padà wá bá yín ibi tẹ́ jókòó sí ó má ronú mọ́ àǹtí mi. kò lè yí ẹ ṣòro ọmọ Damilare torí yẹn afúntọ́ ni o àbúrò mi ọkùnrin tó ń ṣe alágbèrè òun ló bí nígbà tó wá ṣaláìsí ni mo ní kó mú Damilare fún mi kí n máa mú lọlé yẹn lẹ fi rí mi pé ń gbà mí tí n bá rí tó ń bá àwọn ọmọ bọ́ìsì ẹgbẹ́ rìn kiri òun ni ó fi sọ mí dìyẹ oní pankẹ́rẹ́ tó pé máa fi pankẹ́rẹ́ tún wọn ká tó ń bá ń lu agolo ń bì máa lé wọn dànù orin ò gbé bàbá ẹ̀ ìdí ẹ̀ ló kú sí àfikọ́ náà ń bá mi wá. ẹ rí lágbára náà ṣé pé afúntọ́ ni Damilare kò ń ṣẹ̀yìn lẹ́bi. wálé ẹsẹ̀ tó fi rìn lọ́nà máa fi wálé lágbára náà. bó mo ṣe ń sọ látànà nìyẹn o wọn ò jẹun kọ́kọ́ látànà igbe Damilare yìí ló ń ké torí ẹ̀ mo ṣe ránṣẹ́ sí yín bóyá nígbà tó rí yín sí wọn á lè jẹun. o ṣé Ọlọ́run á tún tiẹ̀ náà ṣe ṣorí ní tí mo dé wọn máa jẹun àǹtí mi ẹ máa jó oúnjẹ yìí o ẹ máa jẹ o ó yá àǹtí mi ẹ jẹun. Oṣó lẹ́mọ̀ọ́rọ̀dé àjẹ́ lẹ́mọ̀ọ́rọ̀dé mọ́mọ́rì balẹ̀ gbàgbàgbà ẹ̀jẹ̀ ń pẹ́ láyé ọ̀rọ̀dé àjẹ́ lẹ́mọ̀ọ́rọ̀dé mọ́mọ́rì balẹ̀ gbàgbàgbà ẹ̀jẹ̀ ń oṣó lẹ́mọ̀ọ́rọ̀dé àjẹ́ lẹ́mọ̀ọ́rọ̀dé mọ́mọ́rì balẹ̀ gbàgbàgbà ẹ̀jẹ̀ yóò yẹ mí. Ìbápẹ́jọ́ wọn, ìbápẹ́tẹ́sẹ̀, ìbátẹ́lẹsẹ̀ tó dojú délẹ̀ sí òkun, ìbá gbogbo eléwì ìṣáájú pátápátá mo fi gbogbo ọjà. Akẹ́wọ̀n ẹ̀jẹ̀! Ọjọ́! Àjẹ́ lọ́mọ òròdé! Mọ́mọ́ rìn balẹ̀ gbàgbàgbà ẹ̀jẹ̀ ayé oyè mi. Ọjọ́ lọ́mọ òròdé! Àjẹ́ lọ́mọ òròdé! Ayé ẹ máa bọ̀ jẹ́ ẹ máa dárun ẹ. Wọ́n ń pariwo. Ẹ kọ̀kọ́ níbẹ̀ ẹ dùn níbẹ̀. When you disturb the whole abúlé, you are disturbing not the whole abúlé. Ṣé ẹ kọ́ sọ fún ẹ? Ẹ kọ́ Ìbàdàn. Kẹtìrán pátá ni ẹ kọ́ Ìbàdàn. Ẹ kọ́ Ìbàdàn. Ẹ kọ́ Ìbàdàn. Ayé ẹ máa bọ̀ jẹ́ dẹ́. Olórúkú náà ni àbẹ̀bẹ̀ bọ́ mu ẹ. Akọ̀kọ́ níbẹ̀ dédé orin kan dédé abúlé rẹ̀ ti complain. You don't have any song. When ní orin rẹ̀ pàtàkì, ìwọ lónìí bẹ́ẹ̀ ṣé olórúkú akáwé ìwà akéwèjẹ ọlágbé ọmọ alágbé ògbé pamọ́. ìyá díkò. Kẹ́tíkì yẹ mẹ́kò bàjọ́ ìwọ ògbé ọmọ alágbé ògbé pamọ́ tó sọ fún competition rẹ̀ wà ní gbòòrò. Competition máa jẹ́ kí wọ́n sọ fún competition is a co-executive that come to executive ẹ máa mọ̀ nínú alágógó jẹ́ kó máa ronú ọ̀dọ̀ rẹ̀ olórí burúkú ẹ̀ máa jẹ́ kó mọ̀ oríṣẹ́kẹrẹ oríṣẹ́kẹrẹ alálùmọ̀lẹ̀ kó máa bí ẹ̀dá kó máa lù máa gbé ẹ̀dẹ́ tìpá ó yá jẹ́ kó máa lọ. Ìpè o Ọlọ́run ló pe Ìjẹ̀bú ó sì rán Ìjẹ̀bú níṣẹ́ ó pe Ìjẹ̀bú wípé kó wá ṣe tíátà o ìpè tọ́lọ́run pe Ìjẹ̀bú ìbá tí dùn mọ́ ní ọkọ̀ torí pé Ìjẹ̀bú gbọ́ ìpè
sọ̀bọ̀. Èmi ọmọ olùkọ́ sàtàn ọmọ Rúbútọ́lá. Ọmọ olùkọ́ bèrè ọmọ mẹ̀múgbè ọmọ rẹ̀ gbénúgbé kò bẹ̀rù ọ̀nà ọmọ bá fún bí ọmọ yẹ fún bí ìyẹn ní ìlú ilé rẹ̀mọ́ ọmọ Agodi géètì ó dà máa gbọ́ àná òde dẹ́ngẹ́ àná òde bóòs máa baby give me biscuit I want to sugar tíṣì dùn mí kò ṣe wí tíṣì dùn mí kò ṣe sọ mélòó. ẹ kú àpèlè ẹjọ akọkọ níbẹ̀ ṣé bá a ṣe fẹ́ máa wò rè ṣé bá a ṣe fẹ́ máa ṣe rè náà èyí mi nítorí sọ fọmù lọsíwájú mo lọ sẹ́yìn bá a ṣe máa sọ fún àmúlùkù ìfọ ọmọlágbé ó ti tó ọjọ́ mẹ́wàá náà lè ṣe sọfún ti bí ọmọlágbé wọ́n lè ṣeré kún náà ṣé bá a ṣe máa ṣe rè. ìwọ lọ rè ṣẹ́ inú ra bísà yà wá dá mi lára síbẹ̀ àtiwàsó wà àtiwàsó yìí àtiwàsó tún àtiwàsó sí àrí ìwọ lọ lè dùn máa rè bá a wà ṣẹ́ inú ra ìdíje kọjọ márùn péré ìjọ márùn ní kù Elédùmarè ṣẹ́nura járe. ok ọ̀rọ̀ yẹn lọ́mọ ká máa ṣe dédé náà ti lọ kò làbọ̀ wọ́n ti ń pè ajá wọn nìyẹn ìdá wọn ajá tù kò gbéra ìrara ajá tí rèébù ju ajá bìlẹ̀ yóò ń dúdú yìí ní ajá tí ajá sẹ́wọ̀n rèébù ju sọ́ọ̀bù màrínà bá ṣe fẹ́ sí ọ̀rọ̀ ọmọdájú Damilare ó dẹ̀ níbọ̀kàn oníbọ̀kàn wọ́n gbé mọ́lé òkú ọjọ́ márùn péré tàbá fi ṣe competition ìdíje rẹ̀ níwájú ẹ̀. aláwa ò ládùúgbò aláwa náà sọ lóru àsìkò tí ẹ ká wá kéde láwa Damilare ti. ìwọ náà sọ wa ìwọ náà sọ ìrìnjẹ́ lọ́mọ ká ti ṣoríire ọmọ alágbó dẹ́ni bọ̀ kan. wọ́n tí ẹ̀mọ́ bọ̀ kan kó dẹ́ ń gbọ́ òde mọ̀ sọ́kọ́ ìwọ́ra ajá 500 ni ohun rẹ̀ 1 2 3 4 5 6 ajá 7 wọ̀ ọmọ alágbé ìdúró bá wà. Síròmà lórúkọ mi ọmọ ológo ó yá Badosa Pàkẹ́là náà ń pè yẹ ó ti yá let's go the beer now let's go the music now okay ẹgbọ́n bọ́nà pè bí ẹ̀yìn tí a sójà gègé àbí èmi mọ̀ péjọ bẹ́gà sójà sókà ẹ̀yìn tí a bọ́nà pè bí ó yá ẹ̀sọ́ àwòjú mi ó lọ bẹ̀ yẹ àlàyé ẹgbọ́n níbo Mr. Jogis ó ṣàmà mú mi ó ṣọ fún mi ní àkànjílẹ̀ rí yẹn ó lọ bẹ̀ yẹ ó yá lọ bẹ̀ yẹ bàbá. ọmọ mi ó ṣá how you see that. Excuse me, forget the fact that you made mention of my name. That doesn't count, like, but you are so, like, you know when you say someone is quack. Entrance, wọlé láti entrance. QDOT has a big dot. Papilongo has his logo. Yeah, them vex. Don't vex. I will never rest until I get there. Okay, Peter leave Cynthia. Let us go and see her. Everybody loma opakole CV high. Ọmọ nílẹ̀, jaka filẹ̀, èmi bílẹ̀, ọmọ ìmọ́lẹ̀, ilẹ̀ kwanu ti ṣí, ti banújẹ́ ti tì. Èrò ọ̀tá lórí mi kọ́lọ̀ wá bí gbé sí. Màá pop champagne, màá tún mu Hennessy. I'm sitting on the throne bí ọmọ Yankee. Tó bá lójúmọ́ mi, màá tún faraki. Wá ṣáwọn balẹ̀ láti bídé ṣáàkì. Béèrè lọ́wọ́ Sẹ́ríkì. Tàbí Ṣáàkì, if you wanna greet me any dancer kì tá sábà fẹ́ ní kú iṣẹ́ wá ní sẹ́núdà àìkì tó bá fẹ́ ní mo fẹ́ràn ẹ̀ wá ní ìnàṣẹ́ǹkì. No, I give it to you. ẹ fọwọ́ eré wọ̀ mi ò wọ̀ mọ́ aráyé èsì sì kì í mọ́ ni kó tó fọwọ́ ẹ̀ bànìyàn nítorí pé obìnrin là sí owó tẹrú tọmọ lẹ̀sán wù. nítorí mo kọ́ yẹn mo sì fẹ́ bẹ̀rẹ̀ orin nísìnyí yóò dáa fún yín ẹ̀ ẹ́sìpẹ̀tì ṣáàgà mi. ìfẹ́ mẹ́fà ló wà
ìfẹ́ iná ìfẹ́ òjò ìfẹ́ afẹ́fẹ́ dábẹ́ òyàn kọ ìfẹ́ nítorí ìfẹ́ síbẹ̀síbẹ̀ iná ìfẹ́ ti ràn mí láṣọ òjò tó rọ̀ ló dá ẹrẹ̀ sílẹ̀ mọ́tò mi olóhùn ó tẹ ẹrẹ̀ sẹ́lẹ́sẹ̀ kálẹ̀ ìjogúnlẹ̀ náà ni baby take me to the highest place in your heart. I'm not feeling you. Like the passion is not there. I'm not feeling the harmony. It's not there. I'm not feeling the rhythm. I see. No. No, if you want the passion, I can give you the passion. Yeah, let's see the passion. Olómi, onítèmi. Stop this rubbish. Come on, move out. Yeah, bro, I see you can do better. Sure, you guys. Well, but I need the other side of you. I need you to sing another genre of music. Sure, through me. Yeah, that's it. Akewije, you have it. Akewije, you have it. You can do it. Just do it better. Like, try to compose yourself. Don't be scared. Compose yourself and do it. Yeah, let's go. You can do it. You can do it. You can do it. Tọ́lọ́mbà ti fọ̀tẹ́nìyàn hànyàn ní ilé ayé yìí tó bá ń japa mọ́nú tó ń jan sẹ́mọ́lẹ̀ o. To me it's good. To me it's good. Yeah. Thank you. Thank you. Thank you. How could you pick up your answer? Anybody? Ọmọ ọ̀gá lè ní sá. Ọmọ ọ̀gá ọ̀ ẹ̀yìn tèmi ṣe rí pé village talent yapa kò ṣá. Ọmọ bàbá náà sọ àṣẹ bí I don tell before now. Talent yapa ní báyìí gan yapa bí ẹ̀pẹ̀ ó ti yé máa. That's just it. Mi ò tẹ́ believe pé mo lè ra àwọn tí mo rí ní òní yìí but with the little I've seen I'm okay, I'm contented, so ẹ ká máa lọ. But there is this one boy o bọ̀bọ̀ yẹn wà ó lè dùn mí gan. Wo bàbá ìgbàgbẹ́ tí ó wá járe ó wá lánàá kò wá lè ní bàbá kò wá nìyẹn ó ti yé máa bàbá. Let's go, mo wà okay. Bàbá yóò ṣáàṣì náà kàn ká wá lọ. Damilare, ó ní dandan lá àfi kó lórí àkìtàn kó lọ jẹun. O ṣàkẹ́kẹ́ lọ́gbẹ́, o ta ògùrọ̀ lọ́fà, o wá débi ọ̀gbẹ́ ní sókè. Ṣé orúkọ́fẹ́ ló ń ro ni? Ìwọ nínú olúwa ẹ̀ bó ṣe rí òòrùn ọmọbìnrin mi àyàfẹ́ wà tó mi. Ẹwà tó mi kèmí nìkan ṣoṣo. Kí ni máa ń sẹ̀yìn yẹn? Kí ni máa ń sẹ̀yìn èèyàn báyìí náà? Kí ló máa rí bá ti fún ilé ẹ̀bùn kékeré kan báyìí? Ìgbéraga wà dé. Ẹ wò pé àwọn oníyàwó ní kẹ́ mọ́ gbà. Wọ́n ló lórí àbí. Gbogbo àwọn tó kù ti pátápátá ó kẹ́kọ̀ọ́ lára ẹ̀. Tí mo bá fi ọjọ́ òfin tán, ó kó ẹ̀kọ́ lára ẹ̀. Ìwọ ẹ̀wà tó kù. Ìyá mọ̀ ẹ̀kọ́ rí. Wọ́n wà á kóyà kọ́. Ọmọ alágbe o, ẹwà tó mi o, ẹwà tó mi aya mi o. Mọ̀ kọrin kan jẹ́ ń gbọ́. Kọrin. Àní ọkọrin. Dáre, mo ní ọkọrin. Ọmọ alágbe ó yá. Ta ló ṣe mí? Sọ bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn báwo ló ṣe máa ṣe irú nǹkan lábẹ́ lábúlé tí wọ́n lábẹ́ òní sí bẹ́ẹ̀ pé I come dey look for you mo yà wá jáwọn àmì orí ẹ. Ẹ̀gbọ́n mi a ṣe rí nìyẹn o. Ó ga ọ ayé máa le o. Ẹ̀gbọ́n mi àmọ́ kí la lè ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báwo lè ṣe lè ràn mí lọ́wọ́. Máa yẹ kí wọ́n fọ yẹn mo mọ̀ kọ́ta lè ṣe o èèyàn 5 la fẹ́ mú a lè ti mú wọn ó dùn mí gan-an sorry.
Alagbe májè. Orin tó olóòyàn láàyò kì í ṣe bí ọ̀nà ẹ̀. Ṣùgbọ́n bí tó bá dé ibi iṣẹ́ orin ìyá ni máa ń fi jẹyàn. Bàbá ẹ̀ tó bá lòun jí wéré lọ lọ tó ń lọ òfo ló máa bá bọ̀. Kò sí tí òun tó bá jádájọ́. Mo wá jẹ́ pé àgbẹ̀ àròkọ bọ́ọ̀lù dínú ọyàn láàyò. Ebi ò ní pa wá. Ṣé wọ́n wá ní kò sínú ìnáwó kankan táwọn lè ṣe fún ọ? Wọ́n máa ní kò sí nǹkan táwọn lè ṣe sí. Damilare ṣé ìwọ náà bẹ̀ wọ́n ni tó ọmọ ti ń bẹ̀yàn ni. Mo kúkú bẹ̀ wọ́n ní kò sí nǹkan táwọn lè ṣe sí pé nítorí èèyàn 5 péré làwọn fẹ́ wọ́n sì ti mú wọn pé kò sí nǹkan táwọn ṣe o. Orí ìyá mi ẹlẹ́yin ẹ̀ wá gbà mí ni. Ayé mọ̀ ní ká o gbogbo ẹni yòówù tó bá ṣiṣẹ́ burúkú yìí bálẹ̀rọ̀ bá ní ó dáa fún wọn báyìí alálẹ̀ ò ní jẹ́ ó dáa fún wọn. Kì í san fẹ́sàn kì í wọ́ fẹ́ wọ́n mọ́rí gbẹ̀rí ìdíjoko kò ní jẹ́ wọ́n ò ní rí bá ti ṣe wọn ò ní rọ́nà gbégbà. Damilare sórí ìwọ mu lọ́rọ̀ ọba sọ mo rò ó èmi mọ̀ dájú wípé ibi tó dé láyé yìí ó dé bẹ́ẹ̀ nítorí wípé omi téèyàn máa mu ni kò ní sàn kọjá èèyàn dákun ó ń ronú o sórí mò ń bẹ lẹ́yìn ẹ̀ sọ kí mo máa ń wí fún un lójoojúmọ́ mo wà lẹ́yìn rẹ bíi ike dákun ó ronú so ti gbọ́ wọ́n kò dáa fún ọ. Bẹ́ẹ̀ àwa 5 ni wọ́n kéde ìpè ńlá gbégbá orókè ńgbà tí wọ́n parí tán. Àbí? Kí ló wá dé tá a tún wá sáré tá a tún wá di 6? Ó yà mí lẹ́nu o nígbà tí mo gbọ́ wípé a tún ti di 6 lẹ́yìn tí wàá fi tó ọ létí o. Ṣé àwa la ní kí wọ́n jí gbé ni? Àbí? Àbáwọ̀ la ní kó mọ̀ sí bẹ́ẹ̀. Ó mọ̀ dàbí ẹni pé èmi ò ní fẹ́ ṣe kinní mọ́ tó ló ti ń lọ́wọ́ òjòrò nú báyìí o. Akéwèjẹ kí ló dé ṣe mọ́ bíbó. Wo kinní ti ń lọ́wọ́ èrú nú. Ṣé wo mọ̀ pé gbogbo tí èèyàn bá fi èrú pilẹ̀ rẹ̀ tí èèyàn bá fi èrú kó jọ bí ilé tí èèyàn fi tọmọ ní ìrì òní pẹ́ wo. Lóòótọ́ ni. Wo n ò bọ́n ṣe mọ́ ó ti ń lọ́wọ́ ọmọ dàrú nú. Lóòótọ́ ni àmọ́ májàrò yẹn owó tó wà bẹ́ẹ̀ ní káàárò owó ni kókó. Owó ni kókó. Ọ̀rọ̀ ọlọ́pọ̀lọ́ ló mọ̀ sọ lóòótọ́. Àṣọ lọ́jọ́ tọ́gbọ́n máa ń yanú àṣìwèrè yẹn náà sùn. Ọgbọ́n pọ̀ lórí mi. Mo wé yín gbé ní bùtù yìí. Yín burúkú wọnú ògòbú yọ. Kábíyèsí ọlọ́ ó ṣe ń súnmú sí tó ń sún sí orí yìí náà ni orí kan bọ́dì àtàrí òjò òrùn náà láti kábọ́ tí mo bí ọgbẹ́ bọ́dù. Alagbe mọ̀ rẹ́ o. Igi gbígbẹ lọ fi lù lórí tíá. Yorùbá ni mí o. Yorùbá. Ọmọ Yorùbá ni mí o. Yorùbá. Àṣà mi mọ̀ rẹ́ o. So èdè mi mọ̀ rẹ́ o. Ṣùgbọ́n náà bí ibẹ̀ mọ̀ tán náà rẹ̀. Ìwọ ló tún ní owó eléyìí. Gbá Ọlọ́run ti pè mí mọ́ríkà rẹ̀ kó máa jẹ́ kó mọ òun lókun. Orin tí ilé ẹ fẹ́ kọ lọ́jọ́ òdìjà mo fẹ́ kó kọ́ fún mi ní ìsìnkú yóò ti ẹ̀ dá tó tí a. Orin. Ń kọ o. Ohun òkè kò sí tí mo fẹ́ forí yín ṣe mo kàn fẹ́ gbọ́ lásán ni. Akéwèjà mọ́sá ohun òkè ni o sẹ́ẹ̀gbẹ́. A ní nǹkan sí tí mo fẹ́ fi mo fẹ́ gbọ́ lásán. Ó dáná. Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo rè o, Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo rè o. Ẹ wá ń délé bẹ́ẹ̀ bà mí lé, Ìbàdàn ni mo wà o. Alagbe mọ̀ rẹ́ o.